Naam. ọgbọ́n tí wọ́n fi kú Naam. ìṣe tálíkà ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run fa àsìkí ọ̀sẹ̀ àsìkí rọ̀ fún wọn kò fìyà jẹ wọn kò fara ní wọn ọdẹ àsìkí fún wọn ó fi àwọn èèyàn láti wọn tí wọ́n ń pè ẹgbà iṣẹ́ Ọlọ́run ni ẹgbà ẹ máa fi ṣe tọ́lọ́run ẹgbà ẹ̀mí tọ́lọ́run tí bàbá àgbáyé fi wá kú ó ti wá ó kú lérí pé ó kú lérí pé tálíkà Ọlọ́run làwọn ni ọgbọ́n ó kú lérí pé àwọn yìí wọn ò sì wá wàkúwàkì àwọn yìí wọn ò sì lu jìbìtì wọn ò sì ṣe 419 bẹ́ẹ̀ làpọ̀lọpọ̀ àwọn àfáà míì tá a bá nú àwọn ẹni Ọlọ́run tọ́já sí wípé dédé ntọ́lọ̀ ń bá mú wá ni wọ́n ń jẹ ṣe kọ́ sí mò ń gbọ́ ntọ́lọ̀ ń bá ṣe kíni ntọ́ bá mú wá ni wọ́n ń jẹ nínú àwọn àfáà tàná tí wọ́n ti lọ àwọn wa lọ tá àwa tò ní wá dé àwa dojú gbogbo ẹ̀rù àwa da gbogbo ẹ̀rù àwọn tí ò kéwú tó nǹkan ó ti yẹ kún wọn mọ̀ pé alẹ́ ni tí ó bá ó yẹ ká ní ọlọ́pàá àwọn àfáà wàláhì ó yẹ ká ní ó ṣe kókó ó yẹ ká lọ́lọ́pàá àwọn àfáà àwọn ológun lọ́lọ́pàá àwọn tí lọ lọ́lọ́pàá kọ́dà àwọn eléèdú lọ́lọ́pàá ọlọ́pàá eléèdú ń bẹ ọlọ́pàá ẹ kí ló pé ọlọ́pàá ẹgbẹ́ tí lọ ní makaliki ní bíríkìlà ní gbogbo wọn lọ́lọ́pàá èyí ṣe táwọn àfọ́ lọ́lọ́pàá lédà ní a ní lọ́lọ́pàá Masha Allah tọ́ra ní àwọn mọ́tò ní pírẹsidẹ́ntì ó mọ́tò wọ́n sì ní gọ́fúnọ̀sì káàkiri àwọn àfá ní pírẹsidẹ́ntì àwọn àfá ní sàmàrà àwọn àfá ẹni tó sì yẹ kó jẹ́ pírẹsidẹ́ntì àwọn àfá lẹ́nu wọn bá pè ní mufuti mélòó ló ṣe fàtiwá Masha Allah ẹ sọ ìran mufuti tó ṣe fàtiwá Nàìjíríà yìí pàápàá jùlọ lẹ́ Yorùbá yìí akẹgbòye mufuti a sì wúye rẹ̀ àwẹ̀ láwà ní lẹ́yìn yìí wọ́n ti parí nù ní Masha Allah àwọn èyí tí wọ́n ń jẹ mufuti ni ọba máa jẹ́ olórí fáwọn mùsùlùmí tá lọ lè gbé ọ̀rọ̀ ẹ̀sìn bá àmọ́ kò sẹ́nìkan ó ń kálukú náà wá fẹ́ dúró láyé ara rẹ̀ wípé bí wọ́n bá ṣe fàtiwá yóò ṣe ń lè rẹ̀ ẹnìkan ní kí wọ́n ṣe fàtiwá kan fún wa kó wọ́n máa ṣe fàtiwá rẹ̀ lé rẹ̀ ọ̀ṣọ́ ọlọ́pàá kò sí ní tí ó gáìdì wa kò sí ní tí ń gáìdì wa kò sí ní tí ó sì kí ọ wa kò sí ní tí ń mẹ́nítọ̀ wa ó ń kálukú kan já búríkì rẹ̀ ó ń kálukú kan lọ bó ti wù ẹlòmíì lè dojú agbo ní ìsìnkú ní muhammadu ha ihu muhammadu muhammadu anabi ní fi ṣe ẹ̀hún wọ́n fa ń fira rẹ̀ sí yẹ̀yẹ́ ó lóun fa anabi sí yẹ̀yẹ́ kọ̀ wá sáwọn ọ̀sọ́rọ̀ pa ìsìlámù tó ń lè àrẹ́sì kan gba máìkì lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọ̀n fa anabi sí ẹ̀yẹ́ ń jò ní kí ni sẹ̀ríà rẹ̀ ẹ̀ nání wọ́n ti lẹ́gbàá ni ẹni ọba bú anabi tí ń fa anabi sáwẹ́wà kó ṣe lẹ́gbàá ni ọgbọ́ àgbọ́yé bàbá wọ́n pé àsàlátù 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 Muhammad wèrè lọ́wọ́ pọ̀ láyé ṣé mádùú ànábì náà nìhun àbí kẹ́ni ó tó ń tàṣà fún ọ̀yá la ìlàgá ìlàlàgá la ìlàgá ìlàlàgá la ìlàgá ìlà sọ́lọ̀ òun ìlàgá ìlàlàgó eré ibú ayé àtàlkìyàmọ̀ nìyún tàṣọ́wù kọ́ nìyún ṣé tàṣọ́wù fún kò sẹ́ni tí ò sí sẹ̀ríà kálukú ṣe tó bá wù ní kálukú ṣe ja'ala man sha'a ja'ala yaf'alu man sha'a ma sha'a wa man fa'ala man sha'a ma sha'a lakiya ma sha'a ẹni ọba ṣe tí ó wù yóò náà gbà tí ọ̀dá Masha Allah ọgbọ́ ibi táyé wá bàjẹ́ dínú ẹlẹ́ẹ̀kejì àwọn olówó ò lè recognize ẹ̀yìn àfáà mọ́ ẹ gbàgbé ẹ̀ èyí ti lọ àsìkò táwọn àfáà tí wọ́n ń lo jàlálíà ókọ Ọlọ́run tí wọ́n fi pàṣẹ fólówó pé jòkó tí ó jòkó àsìkò wọn ti lọ kò sì lè wáyé mọ́ àwọn àfáà tá wá ṣẹ́kù ńkọ́ àwọn àfáà tá ṣẹ́kù àlérúra hásùn wọn máláyé torí pé a ti ta ráìsì wa a ti ta chicken táwọn bàbá wọn fi sí fún wa a ti tà fáwọn olówó omi ọbẹ̀ tá tún ṣe sí tí ó fi dùn omi ọbẹ̀ táwọn ṣe sí èdùn a ti tà ayakumullah a tún wá fi pure water sí fún wọn Allah akramakumullah tó bá yẹ kí ọmọ bá wá pa ìwọ halẹ̀ ibà àwọn kèbèrè àwọn oníṣẹ̀ṣe kú wà láyé nísìn wọ́n sàn bẹ láyé àbí àápè oníṣẹ̀ṣe kan jáde lé méjì nísìn wá halẹ̀ mọ́
kọ̀wọ́n tó ṣẹlẹ̀ inú ẹ̀ méjì káwé tí nǹkan ó ṣe àwọn tí wọ́n wá ní nǹkan òun lọ́wọ́ ń bẹ ńlé wọn ò já àwọn èèyàn dọ́dọ̀ wọn àwọn ẹ̀yin tẹ́ ń bẹ́ ń ta yìí gan dọ́dọ̀ wọn bìnrin tẹ́ lọ lè béèrè tí ń bẹ lọ́wọ́ wọn. bọ́mọ bá ti wá jáde lé kí wọ́n nísìn kọ́sà lọ kan agbádá yóò wá kó iṣẹ́ síbẹ̀ láti wájú àtúnkóṣẹ́ bẹ̀ látẹ̀yìn àfiláwà ní sí àwa wọ̀ báyìí àwa ṣe báyìí agbádá tẹ̀ ń wọ̀ tí ò sí àlùbáríkà ń bẹ̀. àwọn bàbá àtàná ń wọ aṣọ ìkísà aṣọ ẹyọ kan wọ́n ní èyí tí wọ́n fi kírun lọ́tọ̀ wọ́n sì níbi méjì tí wọ́n wọ̀ lóde àdúà ẹ sì bá wọn bí wọ́n ti ń ṣàdúà ẹ bẹ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ bá dóńkùà ẹ sì bá gòmọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n bá sì pàṣẹ pé kí nǹkan ọmọ ṣe yóò sì ṣe bí pírẹsidẹ́ntì bá dọ́dọ̀ wọn tó bá gbé báyìí lórí ẹni tí wọ́n gọ́fìnà bá débẹ̀ wọn lórí yóò sì rí bẹ́ẹ̀ni tí ń ṣe báyìí wá débẹ̀ wọn lórí ìwọ sọ fẹ́ nìkan gọ́fìnà kan pé wọlé nìṣẹ́ kò ní wọlé. bọ́ọ̀ báyìí wọlé ayé pé ìjà àfa àmọ́ ọjà àfa tẹ́lẹ̀ tọ́wọ́ kan ní wọlé ni yọ wà dípò kálukú wọn máa lọ lè kóòkù lọ lé àfa wọn máa lẹ lóko àbí pure water gbogbo orú nǹkan báyìí náà kò sí ń tọ́fà kọjá wípé aṣọ yìí táwọn bàbá yín bọ́ kalẹ̀ ẹ ra aṣọ òun ràn ní kò dámọ́ ẹ lè fẹ́ ra aṣọ tuntun aṣọ tuntun àwọn lẹ́ra yìí nísìnyí wọ́n ń fa yà yìí ẹ̀yìn àfa aṣọ táwọn bàbá yín wọ̀ lánàá tẹ́ ẹ lásọ òun ti gbó pé ọ̀dà mọ́ aṣọ bẹ̀rù ọlọ́run wal libasu taqwa tọ́lọ́run sọ pé dhalika khairun aṣọ tó lóore jù òun lásọ bẹ̀rù ọlọ́run òun ni ẹ wọ̀ ló fi lóní libas ní òfin lóní kọmís torí òun ní ma nẹ́ẹ̀sì sí ara aṣọ bẹ̀rù ọlọ́run táwọn bàbá yín wọ̀ lánàá aṣọ bẹ̀rù ọlọ́run ni wọ́n bọ́ kalẹ̀ fẹ́yìn ọmọ àmọ́ngbà tẹ́ ẹ jẹ́ aṣọ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ jẹ́ mógún lọ́dọ̀ àwọn bàbá yín ẹ wá wù ẹni aṣọ yìí ti gbó ẹni bá lóun wọṣọ yìí kí kò ní jẹ́ èèyàn bọ̀rọ̀ ẹni bá lóun gbàṣọ yìí kí kò ní lówó ẹni bá lóun gbàṣọ yìí kí kò ní máa lọ lú èbó kọ́ máa lọ Paris àbá àwọn ń fi ìlú èbó ṣe fàárì àbá àwọn fi Paris ṣe fàárì ó di èèyàn mẹ́rin ìwọ ní láàrin rẹ̀ àtọ́lọ́hun bàbá rẹ̀ láàrin àtọ́lọ́hun gbogbo ẹ̀mọ́ mi láàrin àtọ́lọ́hun sọ ìpàlẹ̀ ìgbà tí àwọn èèyàn ń sọ fún mi wípé àwọn fẹ́ gbé mi wá sí Amẹ́ríkà ó ní Germany ó di méjì Paris Dubai Manchester afá Germany òun lẹ́ni òun ní ẹni òun connect má èyí tó connect má wọn kọ́. bàbá àìmọye umura bá mú umura èyí ò tiẹ̀ pọ̀ bá mú. wá lọ umura ẹ dákọ̀ àjọ lọ umura yìí umura Ramadana àjọ lọ àtúmí dúnà níbi Amẹ́ríkà wàbí London wàbí Paris. bàbá táyé ṣe wọ́n lẹ̀ láàgì jàlábíà àwọn kan àkàn lọ Dubai á lè ra jàlábíà. wa ma atani Allahu khayrun mimma atakum. bàbá mi ò ní lọ atáyé ṣe lọ rú ẹ o. òun ló ń jẹ́ báwọn wá lọ bọ́ ọba tí wàá délùú èbó déjà Dubai kọ́ lọ yẹ shopping tí ì dé kínní wọn pààrọ̀ múra àwọn bàbá jọ wọn lọ múra jọ wọn gbogbo wa wọn wà nulẹ̀ wọn ìṣe múra ọgbọ́ wọn wà nulẹ̀ wọn ìṣe múra wọn ní àwọn aṣẹ tí wọ́n ń ṣe kurban lọ́sọ́dọ̀ Ọlọ́run tó yẹ pé yóò máa ṣe déédéé bí ìgbà tí wọ́n ṣe múra ni wọ́n ní nulẹ̀ ẹ̀yin kówó lọ múra ẹ̀ ń ṣàdúrà àdúrà yóò sì gbà wọ àfáà tó tẹ̀ lólówó lọ múra ọ̀ṣàdúrà fún kò gbà wọ́n náà ṣe fúnra rẹ̀ kò gbà torí pé aṣọ tẹ́ ẹ wọ̀ aṣọ àwọn bàbá tẹ́ ló ti gbóhùn òun láṣọ gidi òun lè lè bá aṣọ tẹ́kùà aṣọ ìbẹ̀rù Ọlọ́run nígbà tẹ́ ẹ bá ti bọ́ ìwọ̀n lọ́rùn ara yín aṣọ olókùn tẹ́ ẹ mọ̀ wọ̀ mọ́. bàbá ọ̀nà wo la wá lè gbé gbà ojú ọ̀nà já àfà nísìnyí ọ̀tọ̀ ojú ọ̀nà olówó ọ̀tọ̀ a fẹ́ kó dàpọ̀ mọ́ a fẹ́ clarify ara wa ẹ má bu ẹnìkan ǹgbẹ́ ọ ṣe mistake kò ṣe mistake o ọmọ tó wí o ẹni tọ́ra àwọn àfa àgànú lẹ̀ ọmọ tó wí o kò ṣe mistake o torí wípé ọ̀dọ́ rẹ̀ ọ̀kàn yín ìyá tó kú lọ́kàn yín torí ìyá tó kú ara yín ni mùsùlùmí ni ẹ wá sí ẹ̀yẹ ti Islam hùn ẹ sì wá gbà á lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ayé bẹ́ẹ̀ kọ́ ọkàn yín èyí ń lọ́jọ́ tí wọ́n sìn àtọ́jọ́ tí wọ́n ṣe fìdáwù rẹ̀ láti wá ṣe ntọ́kàn yín àmọ́ ká lọ jòkó tì gẹ́gẹ́ bí ọmọ olóòkú ntí òjò ọkàn yín ni pé ǹjẹ́ ọmọ olóòkú sọ fún yín pé ara yín lòun. ǹjẹ́ ọ sọ fún yín pé ara yín lòun ayé sọ fún yín jò ní nǹkan bí last year náà kọ́ tá a sọ fún yín pé ẹni tọ́wọ́ bí tọ́wọ́ lọ ní tọ́wọ́ lọ bẹ̀ tó lo iye ijọ́ tó lò ń bẹ̀. mo lẹ́ni wọ́n ti kó ọ̀nà Islam wọ́n sọ jọ́nà gbogbo ẹ̀yà afá yìí náà lẹ́ ń bú mi jọ́nà ẹni wàhálà àtàkùnmọ̀lù pọ̀ ẹnu rẹ̀ gbọ́rọ̀. àṣírí kó wẹ̀dì sí.
mo ní àfi kó wẹ̀ kódà tí ó bá wẹ̀ tó bá yẹ kú bẹ̀ wọn ò gbọ́dọ̀ kírun sí la